tó gbọ́rọ̀ yìí láti support Wùmí ìyàwó Mohbad ìwọ náà máa rírú nǹkan tí Mohbad àti bàbá ẹ̀ àtàwọn fámìlì ẹ̀ rí Ọlọ́run á jẹ́ kí ìwọ náà rí bọ̀bọ̀ gbogbo etí tó máa gbọ́rọ̀ mi tó máa mọ̀ wípé tábí amọ́ máa ṣe wọ́n táànù Ọlọ́run máa ṣe wọ́n táànù Mohbad máa ṣe wọ́n Ọlọ́run ọba kò ní jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ìdílé yín kò ní jẹ́ kí aburú nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí ìran yín ṣe bí mo sọ fún yín ṣẹ́yìn náà ń gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ thank God Ìyábọ̀ Òjó àtàwọn èèyàn ẹ̀ ló bá sọ síta wípé òun ò lè fi owó òun lọ ṣe DNA màá wá bẹ gbogbo yín tẹ́ ti dá owó fún ọmọ Mohbad yẹn ọmọ tó pè ní Mohbad yẹn kó tó ṣe DNA because àti mọ̀ bí ọmọ Mohbad ni kó kọ́kọ́ lọ ṣe DNA náà ká tó mọ̀ DNA tó dẹ̀ ń ṣòro ṣe yóò yẹ kó ti yé gbogbo ayé pátápátá the meaning of the result of the DNA ó yẹ kẹ́ ẹ ti mọ̀ kankan tó ṣe ó yẹ kó ti yé yín ó yẹ kó ti yé yín kò ní ìdí pé mo yẹ̀ṣẹ̀ ń lanu sọ fún yín mọ́ bẹ́ẹ̀ pé ọmọ Mohbad kọ́ o àbọ̀ ọmọ Mohbad ni o ó yẹ kó ti yá ẹ̀ tó jókòó tì wọ́n yẹn náà tó jókòó ìyà ìjókòó òfò síbẹ̀ yẹn náà ó yẹ kó ti yé ipò ọmọ ọlọ́mọ lòun fẹ́ tọ́ nígbà tí DNA fi ń le mo gbọ́ rúmọ̀ kan pé Ṣèyí Tinubu fi 15 million naira àbẹ́lò sínú àkáǹtì ìyàwó Wùmí ṣó ti ná tán ni gbogbo àwọn tó kọ́kọ́ donate owó nígbà tí Mohbad kú yẹn ṣé Wùmí ti náwó yẹn tán ni ibo lówó yẹn wà Wùmí mo mọ̀ pé wàá ti rí fídíò mi wàá mọ̀ mi dáadáa wojú mi dáadáa sórí industry náà ni àti Mohbad àti gbogbo music industry kan yẹn lájọ wà ó kọ̀ yẹ pé sórí àwa tún méwé mégbò mọ́ ó lè jẹ́ tí Mohbad gbé kó lọ máa gbọ́ gbogbo Yorùbá máa dìde sí ẹ gbó ẹni tó bá máa wẹ̀ gbà nítorí ẹ láti gégùn fún ẹ ẹni tó bá mọ ifá sà wo wọ́n á sà sí ẹ láti gégùn fún ẹ tó bá yẹ pé lóòótọ́ ọwọ́ ẹni kú Mohbad ti wá ayé o ò ní ṣerú ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí Mohbad ṣe sọ ọmọ pé Mohbad ti sọ fún ẹ kó tó kúrò láyé pé tòun lẹ máa fi ṣàṣe mọ́ Mohbad ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé tó afẹ́ntẹ́ tí ẹ bá di táyé ọmọ tiẹ̀ náà fẹ́ bàjẹ́ ni ò ní gbọ́ ló máa sọ pé òun ò gbọ́ voice note Mohbad tó ṣe fún Wùmí tó ní fẹ́ faṣọ aṣọ tó ń pè léèwọ̀ Wùmí fẹ́ fi bòun lórí ó ní ṣó fẹ́ pa òun ni ó ní ẹ fẹ́ pa wọ́n àbí ó ní ti tòun lẹ máa fi ṣàṣe mọ́ ó ní àti òun àti Wùmí àti gbogbo fámìlì ẹ̀ ẹ wo kí n tó máa sọ̀rọ̀ lọ́nà ẹ kọ́kọ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ọmọ Wùmí yẹn ìyá tó bí Wùmí àti bàbá Wùmí ṣé wọ́n ṣì wà alive ẹ lọ go through history tó bá yẹ pé wọ́n ìyá Wùmí wà alive bọ̀ mí mọ̀ bí bàbá Wùmí ṣì wà alive ẹ lọ go through history bàbá Wùmí àti ìyá Wùmí kí ló ṣẹlẹ̀ láàrin wọn along ìgbà tán fẹ́ra tàbí tí wọ́n bá fẹ́ra mọ́ ẹ máa mọ̀ yín pé sometimes òwú tí ìyá bá gbọ̀n lọ́mọ ràn ẹ gbà bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ dára yín láàmú àwa la máa sọ fún yín ìyá kú bàbá láyà Wùmí ṣùá civilian ni wọ ṣó ti yẹ nǹkan tọmọ yẹn dẹ̀ ṣe yìí nǹkan tó ṣe yìí nǹkan tó ti ṣe yìí nínú ayé Mohbad now ta ló gba CCTV camera ta ló bàjẹ́ ó ti yé yín ẹ wá rò pé ẹ máa ṣe gbé inú ayé lẹ wà ẹ lè ṣe gbé àárọ̀ Ọlọ́run sí yín òye yín àárọ̀ Ọlọ́run sí yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín a máa rán Ọlọ́run sí yín sẹ́ ẹ lè pa Mohbad gbé Ọlọ́run ọba gbọ́ ẹ lè dá gbogbo ayé mú ẹ lè pa Mohbad gbèsè